tí ẹ bá ti sọ tẹ́lẹ̀ ká tó débi àǹfààní pé ńgbà tẹ́ ń sọ àsínbí ẹ̀ tún wá tún sọ wọ́n ní bí wọ́n bá tọ̀ fàlẹ́ nkíní tí ò bá bábi tó yẹ kó bá a tún fi sùúrù atalẹ̀ nkejì ọfà ọ̀rọ̀ ọfà àṣírí Ọlọ́run bọ́lọ́run bá ṣe fẹ́ ká yé kó rí òun ní kẹta fún wa ọ̀rọ̀ méjìlá ẹ̀ máa bá a sọ ń bílẹ̀ nù ẹ̀ ṣàdúrà òkú ẹ̀ ta ọfà ọ̀rọ̀ fáwọn èèyàn ká nípayà Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run kó mí de kó mi owó tọ́lọ́ bá ṣe fóníkálùkù kó mọ̀ pé owó yẹn ò jẹ́ nǹkankan ìyá yìí tá à ń torí ẹ̀ ń ṣe fìdáwò lẹ́nu á ní tó ní á ní ọ̀rọ̀ tó ti kó jọ nígbà tó wà lórí ẹ̀pẹ̀ ó ti lọ báyìí sí títa wá ní gbogbo ọ̀rọ̀ náà dì àwa lè lójú ti Saheed àtàwọn ọmọ tó kù asán lórí asán nítorí pé jọ àbá wá àtijọ́ àbá já kò ní yẹ o bàbá àtàṣe pa fún yín àwọn òkè ń lọ sóde ká pàṣẹ fún àwọn àáfàá nítorí pé àáfàá àtò yín gẹ́gẹ́ bí Ọlọ́run ṣùgbọ́n àtò àáfàá gẹ́gẹ́ bí intermediary láàrin Ọlọ́run ọba Rasulullah sallallahu alayhi wa sallam àti àwọn ọmọ ènìyàn tí ò ní kíni tán ní ìmọ̀ ẹ̀yin tí a wá ní ìmọ̀ tọ́lọ́ ń jogún mọ̀ fún ẹ fi ìmọ̀ yín ẹ fi ṣe oúnjẹ ẹ̀ṣẹ̀ mi fún àwa ẹ má kó wa ẹ má jẹ́ kí ìwà wa àti ìṣe wa kó mú wa tì í kẹ́ ẹ kó wa wọnú iná níwájú ẹ̀yin àṣek ṣẹ́jókòó àwọn ò ní nǹkan táwa fẹ́ fún yín tá a bá tọ́ bàpò máa mówó kan jáde ń sìn owó yẹn gbogbo kómìdè tó wò yẹn lè jẹ́ ṣẹ̀ríà pé gbàtà bá ṣàdúà ká ṣe sàárà ẹ̀ lè fi ṣe ṣùgbọ́n a fẹ́ tọrọ nǹkan méjì la ṣe máa padà sórí ìjókòó yẹn kẹ́yìn àfa kẹ́ ṣe fún wa táyé bá dùn tẹ́lẹ̀ bá sátọ̀ Ọlọ́wọ́n àtàwọn àfa lọ ó fẹ́ káyé yẹn kó gùn ni táyé bá kù díẹ̀ káàtó tẹ́lẹ̀ bá sátọ̀ àwọn àfa lọ ó ń wá àtúnṣe àti pé kí ayé yẹn kó gùn síwájú níta fẹ́ kẹ́ ṣe fún wa nìyẹn ẹ bá wa fi àǹfààní tọ́lọ́wọ́n bá kọ lẹ́nìí pé káwa àti yín gọ́ni de gọ́ni ká gọ́ni ara wa bí Wasiu bá ní owó tó bá pọ̀ ẹ̀yin àfà ẹ ṣe wáàsí fún wa afẹ́ ẹ wo ṣẹ́rí wáàsí ẹ má ṣe fún wa ẹ má ṣe wáàsí nítorí èmi Wasiu Ayinde ẹ má ṣe wáàsí àfà kí n bá lè bẹ̀yìn pé kẹ́ fún mi ní ìsinmi kan lọ́la o ẹ má ṣe wáàsí nítorí kí n bá lè mú kọ́kọ́ wá bá yín lé lọ́la ẹ ṣe wáàsí fún wa bó bá ṣe tọ́ bó ṣe yẹ bọ́lọ̀ wọn bá ṣe fẹ́ ká yé kó rí báyé ṣe ń dàrú kó má dàrú mọ́ bọ́mọ ṣe ń tàpá sófin bàbẹ́ bí bàbá ṣe gbọ́dọ̀ ṣe sọ́mọ ẹ̀ ẹ ṣe wáàsí fún wa ká kó bíbá ìka máa lọ́lé kí ọkàn wa bó bá wù kó ṣàárẹ̀ látàrí ìwà tá à ń wù tí ò dáa bàbá ẹ ṣe wáàsí fún wa tàbálákàlá o. ẹ gbọ́ wá sí àbí. àríra wa rí ẹ rí mi rí ẹ sì rí yín rí ẹ lè máa wò mí through screen television kèmí náà sì ń wò yín bẹ́ẹ̀ àmọ́ lónìí ẹ dákun bẹ́ẹ̀ ti dúró wájú wa yìí bá a bá ní ọ padà sọ́hùn àwọn tá a fẹ́ kó he ení èjì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n tún padà lọ́dọ̀ yín lọ́hùn Ọlọ́run ló ṣe yín fọ́tò ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ Ọlọ́run tó ṣe yín fọ́tò báyìí Ọlọ́run má jẹ́ ó fàya ọlá àyà tó bí ọ ọlá àbá tó bí ọ ọlá àwọn tó ti kọrin yìí ṣáájú tí wọ́n ti kọ tiyín kalẹ̀ kí bẹ́yìn ó ti lónìí ẹnu tẹ́ fún wa nísìnyí wá sí mi pọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré mo fẹ́ lò ẹ sì yọ̀dà mi. iṣẹ́ dáwà tá a gbé dání inú mi ti ẹ̀dùn gbà tí mo ń gbọ́ lẹ́nu yín tẹ́ ẹ sọ pé dáwà lẹ́nu Wasiu Ayinde Ọlọ́run ti jóyè wa pé àdúrà wa fáànà ń gbà lórí yín náà nù gbàdúrà wo bá gbà lórí yín olórin mélòó ló máa tún mọ dáwà tẹ́yìn sọ jáde lẹ́nu dáwà yìí máa ṣe Yorùbá èdè Lárúbáwá ni ìdí ẹ̀ fún wa ṣẹ́ni gbogbo ẹni tí wọ́n ti ń pa àfa àdéláyé bẹ́ẹ̀ ṣe ń pa àfa àlè yìí ẹ má yẹsẹ̀ o ẹ má yẹsẹ̀ rárá o bẹ́ẹ̀ ṣe ń pa àfa àlè yẹn pa àfa àlè o torí pé ẹnì kan ò ní pa àfa àlè láyé kó má lápàlẹ́ lọ́jọ́ alẹ́
ẹnì kò sì ní dúró ndo pé àwọn àfáà wo ni yóò máa kàbùkù tọmọtọmọ ni ọlọ́run ní yẹ̀yẹ́ yín o gbogbo ẹ̀yin olórin tẹ wà ń bí látòkè dílẹ̀ ọlọ́run wọlé alibarika nàbí níwájú ọlọ́run dáúdù yín rèé gẹ́gẹ́ bí Alhaji Wasiu Ayinde ṣe sọ dáúdù yín òǹlẹ̀lẹ̀ yìí máyégún rèé bàbá oníbàbá bàbá gbogbo wáyé owó àdúrà látọwọ́ yín ẹ̀gbọ́n tó sọ oníbàbá bàbá ọmọ ọlọ́mọ owó àdúrà.